بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وأصحابه ومن والاه. السلام عليكم ورحمة الله وبركاته. أكو دلوي دوك في الله سبحانه أتورك عليك في النبي صلى الله عليه وسلم أتهم صحابة الكرام تنبدأت اليوم nípa àwọn ọ̀rọ̀ tí ó ń lọ lọ́wọ́ tí ìkànnà àwọn èèyàn wa ó wá ti challenge kan jáde. Challenge yẹn mi ò ṣe fẹ́ dá sọ̀rọ̀ yẹn náà, àmọ́ àwọn èèyàn wá pè mí pé nígbà wọn sọ̀rọ̀ nípa rẹ̀ nípa ijó, ǹjẹ́ ẹ̀rí tiẹ̀ ń bẹ tó lè aláwò kóbìnrin ó jó? Ǹjẹ́ èèwọ̀ ni kóbìnrin ó jó? Subhanallah, kí ni pè ní rọ́ksù? Ar-ra'u wal-qaf was-sad. Afáwa Ibn Faris rahimahullah nínú Mu'jamu Maqayis al-Lugha, wọ́n ní kẹ́límà mẹ́tẹ̀ẹ̀ta àwọn aráàfin mẹ́ta ra, qaf àti sad ó túmọ̀ sí kíyàn máa bẹ́ síwájú báyìí. Lọ́fà tó ṣe pé ní òun náà nípìnlẹ̀ tọ́pọ̀lọpọ̀ wá gbé àwọn tọ́pọ̀ lé lórí. Tómi bá ń sọ bákan nínú kọ́ọ̀pù, wọ́n ní al-ma'u yarqus. Tí ẹṣin bá ń sáré àbí tí kẹ́tẹ́kẹ́tẹ́ náà tó bá ń gunra wọn, a máa lo kẹ́límà yìí fún. Ká wá lò fún ijó ní èdè Lárúbáwá, tá a bá padà sí pé ṣéjó náà ni ọ̀dà ẹja dọ́ lórí pé ní ijó ni. Tó bá ṣe pé ní ijó ni nípìnlẹ̀ rẹ̀, kí ẹ kàn máa ṣéèkì báyìí kó mọ mi bí mo ṣe ń mì kó mọ mi báyìí àbí kó mọ mi sọ́tún kó mọ mi sósì, ǹjẹ́ èèwọ̀ ni fóbìnrin? Àwọn àfáà wa ní rárá, kìí ṣe wọ̀. Ẹrú ijó tá à ń sọ nísìnyí o, kìí ṣe ijó kíyàn máa break, àtàkásùrù ni wọ́n ń pè yẹn. Kìí ṣe ijó kíyàn máa yọ̀dí sónílù tọ́pọ̀lọpọ̀ máa ń ṣe bọ̀tán bá ń play àwọn Járígbadé, àwọn bá ń play Odòláyà rẹ̀ mú, àbí wọ́n bá ń táwọn oníṣẹ́wẹ́lẹ́ bá ń kọrin, àbáwọn oníbàálù, ìyá bàálù, ìyá àmùkọ́ alápẹ̀tẹ̀ ẹja, ìyá tamíwò àti àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìjẹ́rú èyí ni rárá, rọ́ksùl àájìm ni wọ́n ń pè yún ijó àwọn tí èsì Lárúbáwá. Àbí kọ́kànlá tó bí wọ́n kọ́ kọ́ra wọn báyìí kan máa yí káàkiri báwọn èèbó tí wọ́n ṣe tí wọ́n ní náà. Kó tún wá dé ti bẹ́tà abáyédè kan ní pé yẹn ń break. Ipe àbí àtàwọn oríṣiríṣi tó máa ń dẹ́sẹ̀ pọ̀ bí ijó eégún tó náà tún padà tún gbàgbó olóde nítorí pé ijó eégún ni ká máa dẹ́sẹ̀ ká máa fẹsẹ̀ gbà tá máa dalẹ́gò fẹsẹ̀ báyìí. Tí wọ́n mọ̀ dé tí wọ́n mọ̀ da pọ̀ tó pé ó tún wá badé ká máa lara wọn mọ́lẹ̀, ká máa yí mọ́lẹ̀, ká máa yá tán, ká máa fò sókè. Ìjó dé gbogbo level yìí bí? Kò dé gbogbo level ní rọ́ksù ijó tá a sọ wípé ní àwọn àfáà ní kò sẹ́rí fún pé wọ̀ ni. Máa wá gbọ́ o, bó ṣe wá pé bó ṣe wà lóhun nìkan ni kìí ṣe wọ̀. Tó bá ti wá dàpọ̀ mọ́ nǹkan míì yóò wá di haramun li ghayrihi, in tó dé wọ̀ nítorí ẹlòmíì. Dàmú abọ́rọ̀ àbọ̀. Àwọn afáàní lamma صار الرقص لا يكاد ينفك عن أنغام الموسيقى والغناء. Nígbà tó wá di wípé ní ṣé ijó rèé ẹ lè ríjó láì ṣe pé ẹ rá wọn music instrument, ẹ rá wọn bíi sọ́ǹgì, àwọn bíi orin kíkọ, àwọn tí ó máa dá fìtínà lẹ̀ tóbìnrin gbọdọ̀ jó tó gbọdọ̀ ṣíra lẹ̀ tó gbọdọ̀ máa bírèkì. والتفنن في التكسر àti kíyàn tún wá ya wèrè kó tún wá jìnnà kó tún wá yẹka níbi afẹ́mọ̀ break ẹ̀kan break àwọn ìjọ tó ń pè ní break ni. وزادت البلية في العصر الحديث بالتشبه برقصات المجون الغربي والانحلال الأخلاقي. tó wá di wípé ní kíní tún wá lé sí ládàáwò nígbà wa tá a wà yìí pẹ̀lú ìfarajọ ijó àwọn onílúnẹ́sì, àwọn onímùjún, àwọn alárédè oníjókòó adíjó obìnrin, ká kọrin tí ò dáa, ká máa kọrin bí obìnrin, ká máa kọrin kí obìnrin, máa kọrin kí ajá, máa kọrin kí kankan. Léyìí tó yẹ pé ní àwọn western ni wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ rẹ̀. Ǹjẹ́ ọmọ tẹ́ka máa rí pé ní eléyìí tẹ́lẹ̀ yìí ṣe yìí kò sí wọ ọmọlúwàbí lára rẹ̀ mọ́. Tó wá di pé àwọn oríṣiríṣi ijó wa gbàgbó wa pọ̀ káàkiri ayé tí wọ́n á import rẹ̀ pẹ̀lú àwọn al-albisatil aariya, àwọn aṣọ tíyẹn máa wọ̀ tó pé ní ìhòòhò náà ni ó wà bí àwọn transparent aṣọ nù ni tọ̀, tí ìdàpọ̀ wá pọ̀ láàrin ọkùnrin àtobìnrin, tí fìtínà náà tún wá lárugẹ tó wá pọ̀ sí. Àwọn àfáà wa rahimahumullah, àwọn fún onímọ̀ jámọ́gé díẹ̀díẹ̀ báwọn, yamna'una al-amra al-mubaha fi aslihi. Ní tí mo sọ lẹ́ẹ̀kan nìyẹn o,
in tó bá ti pé nípìnlẹ̀ rẹ̀ ọlẹ́tọ̀ a lè ṣe wọ́n wá sọ pé èèwọ̀ ni idha kana tariqan muaddiyan ila al-muharram ghaliba tó bá ti di pé ní ojú ọ̀nà ló jẹ́ fún tá a ṣe léèwọ̀ lọ́pọ̀lọpọ̀ gbà ẹ dákun gbogbo ó túmọ̀ sí pé ìran jó tí ó bá lè kéèyàn fẹ́ jó tó bá ti ní nǹkan orin nínú nǹkan ìlú láwọn nǹkan ìgbàlódé yìí àbí kí àwọn máa play bí àwọn oní hip hop sí àbí wọ́n ń play fuji kódà kó ṣe pé ní kọ̀rọ̀ rẹ̀ ní ti ń jó àwọn àfáà máa ń wọ́gi lé nípìnlẹ̀ sí ní ordinary ijó tí nǹkan kan ọ̀bá dà papọ̀ mọ́ n tá a pè ní rọ́ọ̀sù lẹ́ẹ̀kan mọ́ gbàgbé o kìí ṣe ijó gẹ́gẹ́ bí n tá àwa gbọ́yé lédè Yorùbá wa torí àwọn oríṣiríṣi ijó ní ń bẹ nílẹ̀ Yorùbá náà ijó onípamúpamù ń bẹ lọ́tọ̀ àwọn ijó tó máa ń jó fáwọn ayẹyẹ tó kọ́ kéèyàn méjì mẹ́ta tí wọ́n sọ àwọn pàbá tó ń kálukú wọn máa jó ijó táwọn eégún náà ń bẹ tó náà ń jó ń bẹ lọ́tọ̀ ijó táwọn oníbàtà náà máa jó ń bẹ lọ́tọ̀ gbogbo àwọn ijó oríṣiríṣi nì àwọn èèyàn ń kọ́ là ń sọ àní kí wọ́n wà lójú kọ́kàn mọ́ mi sọ́tún báyìí kọ́ mọ́ mi ṣoṣo azarox ijó náà àbí kọ́ mọ́ ta àbí kó dìde ńlẹ̀ kọ́kàn mọ́ bẹ́ síwájú díẹ̀ kọ́ mọ́ padà sẹ́yìn kọ́ mọ́ bẹ́ síwájú kọ́ mọ́ padà sẹ́yìn téèyàn bá wo nígbà táwọn Lárúbáwá bá ń ṣe bí ayẹyẹ ọdún àbí tí wọ́n bá ń ṣe ayẹyẹ àṣà kan lọ́dọ̀ wọn ẹ wo bí wọ́n ṣe máa jó ẹ̀rí pé ní ìrànjó wọn ọjọ́ táwọn míì eléyìí là ń sọ wọ́n ní pé annahu yukhsha ala alladhina yaduruna hawlahu wa yulabisunahu kathira torí pé ní à ń fẹ́ léyìí páyà fáwọn tí wọ́n máa ń lọ wọ́n máa ń bọ̀ láyìíká àrùn nǹkan bẹ́ẹ̀ ni ǹjẹ́ kí lè rí wa lásìlè lórí ìta sọ yìí pé àwọn afáàmọ̀ rí nǹkan tó tọ́ wọ́n wà ní pé wọ́n torí pé lè lídìí sí nǹkan tí ò tọ́ wọ́n ní ka ra'i àdìsá nábì pé ka ra'i yar'a hawla al-hima yushiku an yuwaqi'a ó dàbí àdìsá nábì náà sọ pé ní ó dàbí adáranjẹ gbàtà níbi ń sọ̀rọ̀ bọ̀ wá ó wá ní pé ní ẹ̀ńtọ́ bá bọ́ sínú tó rújú ka ra'i ó dàbí adáranjẹ ni yar'a hawla al-hima tó ń dáranjẹ yíká ọgbà ìwọ̀ ọgbà mọ́dé bẹ́ẹ̀ ọgbà ìwọ̀ yushiku an yuwaqi'a ó súnmọ́ kókó sínú ọgbà wọn so a ti mọ̀ pé níbi tá a bá dé báyìí nísìkò sí ní tán pè ní ijó wọ́n náà rí tán fún àwọn obìnrin ṣe ni tán mọ̀ fi wọ́n polówó àwọn ṣẹ̀mú àwọn nǹkan tí ò nítumọ̀ káàkiri tá fi wọ́n polówó síìmù àwọn yìí ń kọ́ al-Mardawi rahimahullahu ta'ala ní sọ́dọ̀ pé náà lè Insaf volume ẹlẹ́ẹ̀kẹfà page 19 bẹ́ẹ̀ àfáà ní àwọn gbẹ̀gbọ́ àfáà kan tán pé Taqiyuddin ó ní kullu faylin afdal ila muharramin kathira gbogbo ìṣe tá a bá máa ṣe tí wàá máa lídìí wá sí nǹkan tó pé ní nǹkan tá a ṣe léèwọ̀ ní lọ́pọ̀lọpọ̀ gbá rẹ̀ harramahu shari'u asòfin èyí wọ́n lọ́wọ́ àtànábì rẹ̀ wọ́n ṣe é léwọ̀ idha lam yakun fihi maslahatun rajiha tí ó bá ti sí interest kan tó dáa tó wá fẹsẹ̀ múlẹ̀ tá a fẹ́ mú bẹ́ẹ̀ dákúndá gbọ́ maslaha wo la fẹ́ mú nù jó tóbìnrin fẹ́ máa jó lóhùn nìkan àbí láàrin àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ tó pé ní díẹ̀díẹ̀ ni wọ́n máa ká ìtìjú lára wọn bí wọ́n sì máa ń bẹ̀rẹ̀ tó wá ti pé wọ́n bá tijú láàrin ara wọn mọ́ wọ́n rà máa gbé jáde díẹ̀díẹ̀ lẹ́nu ikú ní sababan li shaddi wal fasad torí gbọ́dọ̀ nǹkan bẹ́ẹ̀ kọ́ nípadà máa jẹ́ okùnfà fún aburú àti ìbàjẹ́ ni àfáà Ibn Rajab rahimahullahu ta'ala al-Hanbali nígbà tí wọ́n ka hadith àwọn ọmọ obìnrin méjì kan tí wọ́n ń kọrin tí wọ́n ń sing tí wọ́n ń kọrin nílé Aisha tí wọ́n sì ń lu dúfù kí ní pè ní dúfù ìlú bí omele báyìí ni kì í sábà ju àtẹ́lẹwọ́ rógódó báyìí náà ni àwọn obìnrin náà máa ń lù Islam aláwọ̀ rẹ̀ fún wọn láwọn àsìkò kọ̀ọ̀kan bíi a bá ń ṣe ìgbéyàwó àbí ńgbà míì ọba bọ́ sásìkò ọdún ọ aláwọ̀ rẹ̀ fóbìnrin so ọkùnrin tí bá ń lọ bọ́ sí ìdíkọ́ mọ́ lùlù ìjẹ́ ìsáná ni o ìjẹ́ bàndírì ni o ìjẹ́lù gángan ni o ìjómi gbogbo orí tó bá lè kọjá kọkùnrin ọmọ ìlú ọkọ ìlú táwọn afáàmọ́ pé kí ni ọkùnrin òun ṣe bí obìnrin ẹni tó bá sì ń ṣe bí obìnrin ẹni tá a gbé ṣépè nínú òfin ẹ̀sìn wa tó àfáà Ibn Rajab wọn sọ̀rọ̀ wọn lọ ipe ní ànábì sálàm yurakhisu lahum ẹni tá a tún náà nù ànábì ń ṣe ní fífúyẹ́ fún wọn tó wá ní pé àfáà tẹ̀síwájú pé falamma futihati biladu Faris nígbà tán wá kó ìsìláàmù wọ ìlú àwọn Faris àtàwọn Rome Persian àti Rome zọ́hárọ̀ lè sọ̀hábà ojú àwọn sọ̀hábà wà rí báyìí ma kana ahlu Faris wa Rome qad i'taduhu min al-ghina al-mulhid àwọn tí àwọn ará Faris àtàwọn Rome àwọn Persian àti Rome tí wọ́n ti sọ di àṣà tó ti di ìṣe wọn bí àwọn orin wọn tí wọ́n máa ń kọ tán máa ń fi àwọn nǹkan kó dùn àwọn arin ní kàkẹ́ sí bil iqa'atil mawzuna pẹ̀lú àwọn adún agbóhùndùn àwọn mélòdì tán gbósùn wọn dé ala tariqatil al-musiqi lórí ojú ọ̀nà music bil ash'ari lati sọ fún al-muharramat pẹ̀lú àwọn orin
tí ó máa ṣèròyìn kéèwọ̀ bí ọtí bí fọ́tò oríṣi kan tó dáa tí ó máa fa ìfẹ́ àfẹ́jù nínú ẹ̀mí àwọn ìfẹ́ tí ti wà ń bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ fún bàjẹ́ ọjọ́ máa gbé jáde padà tí ó máa jí jáde fàáhínà ìdìn wọ́n nígbà yẹn ankara sahabatul ghina'a wastima'ahu àwọn sọ̀hábà wọ́n wá ṣe é léwọ̀ pé ní ká máa gbọ́ ká máa síngì kí yẹn máa gbọ́ kí yẹn máa tẹ́tí sí wọ́n ṣe é léwọ̀ wa nahaw anhu wọ́n sọ pé kí ni o èèwọ̀ ni wa ghalladhu fihi wọ́n tún wá lé ń bẹ̀ gan. So wá gbọ́ o àwọn sọ̀hábà ṣe é léwọ̀ èmi àti ẹgẹ́ bí ẹni tó fẹ́ tẹ̀lé sunnah Ànábì sallallahu alaihi wasallam Ànábì di ọ̀nà àdìsá fáyé ìfọ́dún sáré Ànábì ni pé fa alaykum bi sunnati wa sunnati khulafa'i ar-rashidin al-mahdiyyin ọ̀dọ̀wọ̀ yín ìlànà èmi Ànábì ni ẹ tẹ̀lé táyé bá ti pín lórí ṣetán kan jáde pé kódà a lè máa jó a lè máa lùlù wọ́n gbàgbé o alatul lahwi wat tarab àwọn ohun èlò afẹ́ máa ṣeré afẹ́ máa dárayá afẹ́ máa jó afẹ́ máa ṣe fẹ́ẹ́ rí ti nì ìsìláàmù ṣe yún léèwọ̀ lọ́tọ̀ ibẹ̀ kọ́ là ń lọ lénìí èyí tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí ni pé ní ọlọ́rọ̀ ijó àwọn nǹkan tí wọ́n ń bẹ láyé tí wọ́n padà máa ń wú ijó gángan dìde náà làwọn sọ lọ́wọ́ yìí àwọn sọ̀hábà wá ṣe kínní níléèwọ̀ àwọn sọ̀hábà ṣàṣọ ajọ́jọ́ ọmọ wípé ní ìmọ̀nà sọ̀hábà ìmọ̀nà téèyàn fi ṣeré téèyàn máa tẹ̀lé ni ẹgbẹ́ tá ànábì pàkíyèsí wa ipò dọwọ́ yín o ẹ tẹ̀lé ìlànà mi ànábì àti ìlànà àwọn àrólé mi àfinimọ̀nà afáàtúnṣí méjì àwọn kan ní pé ní al-khulafa ar-rashidun àwọn àrólé mẹ́rẹ̀ẹ̀rin ni àwọn kan ní pé gbogbo àwọn sọ̀hábà lápò náà ní kí ni o àwọn làrólé ànábì sallallahu alayhi wa sallam. tọ́ wọ́n tún jọ agbó walaysa al-ghina wad-dufu al-murakhasu fiha àwọn wọ́n ń kọrin wọ́n ń lùlù tá a láṣẹ ń fúfú yẹ̀hún fáwọn obìnrin kìí ṣe irú èyí tó jẹ mọ́ ìtumọ̀ àwọn tí èsì lárúbáwá fa àbáwọn ìlú wọn tí wọ́n máa ń lò torí pé àwọn orin wọn àwọn ìlú wọn tuharriku tibaa àdámọ́ kájó káyọ̀ ìmọ̀ gbé jáde àdámọ́ béèyàn bá jó kí ijó náà intoxicate sí di ìwà àbàjẹ́ ìmọ̀ gbé jáde wa tuhayyijuha ila al-muharramat a sì mọ̀ pé ní sáwọn ìdí nǹkan tá a ṣe léwọ̀ bi khilafi ghina'il arab yàtọ̀ sí irú ghina'u al-a'rab àwọn lárúbáwá tètè tó ṣe lárúbáwá gbòòrò gan pẹ̀lú kí la fẹ́ lò ń bẹ̀ ìwọ náà wá wòye sí lóòótọ́ ìwọ náà gbé sí làákàyè wò àwọn kọ̀sọ́ àwọn orin kan bẹ tá a máa gbọ́ lóde ìní wọ́n pọ̀ gan nìkan ní bú khatir nínú àwọn tán máa ń kọrin ló wà tó bá kọrin rẹ̀ ẹ nífẹ̀ẹ́ rí nǹkan kan tọjọ mọ́ bọ́rọ̀ bí ọ̀rọ̀ lù àbí kankan bẹ̀ àmọ́ tó ń ti mẹ́ka orin lẹ́nu yìí ń kọ yìí ẹ wá dá a padà wá ẹ dá sọ́dọ̀ àwọn tiwa èyí tó dáa jù nínú orin ilẹ̀ wa ń bì yìí tán pé orin rèé tí ò ní láwọn kan bẹ́ẹ̀ nu irú àwọn wákà lọ́rin ìhun ni tán bá lè rìfáìnì ẹ̀ àbí ewì tí wọ́n mọ̀ ké tán bá lè rìfáìnì ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ láwọn ọ̀rọ̀ bàjẹ́ àbáwọn ọ̀rọ̀ tayọ àlàtọ́ wà ń bẹ̀ àtàwọ̀rọ̀ àyèmọ́ ọlọ́run ti ń bẹ ní ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ tọ́ àfáà wa àwọn tẹ̀síwájú pé ní gbogbo ẹni yòówù tó bá wá fi ti lárúbáwá tó bá fi jọ tàwọn mi pé lórin jẹ́ ìlú jáde máa jó lọ onírú ẹni bí ọ̀nà rẹ̀ jìnnà gan o inú tó sọ fún kọ́dà kọ́ bá nǹkan náà lọ torí kò jọra wọn ǹjẹ́ ọjọ́ nǹkan la fi wéra wọn ni tọ́ àfáà Ibn Rajab náà sọ̀rọ̀ yìí nínú Fathul Bari wọn volume ẹlẹ́ẹ̀kẹjọ page 427 sí 431 àkànlá gé ní sókè torí àkókò báwọn tọ̀wá gbọ́ báyìí lọ́wọ́ gbẹ̀yìn dọ̀wá bitrọ́ọ̀sì nìsa àwọn tó de obìnrin fẹ́ jóre tá a bá la sóbìnrin lẹ̀kọ́ máa jó ó yẹ ká ṣe ìpínyà sọ́nà méjì alákọ̀ọ́kọ́ ni pé ní tó bá ṣe wípé ní ijóhun àfàwí ìyànà ọkàn wá ní ilẹ̀ gbófo tí ò ní sí fìtínà bẹ́ẹ̀ tọ̀ kò ní tayọ kọ́ jẹ́ ìsọ̀rọ̀ nípa bí kàn máa mì ọ̀pọ̀ ètìzáàs kíyàn kàn máa mi máa tamayul àtúkọ́ máa fi díẹ̀díẹ̀ wá àwọn ìjáde àtúkọ́ máa lọ fahadha yajuzu lizawj ilé ìbáyìí nísìn obìnrin lè ṣe fọ́kọ rẹ̀ aw fil khalwa àbí ní ìdáwà òun nìkan ọ̀gbọ́sẹ́ àbí ní ìdáwà òun nìkan máa amnitila ìrìjáde àlè pẹ̀lú pé ọkàn wa balẹ̀ pé àwọn ọkùnrin mi ò ní rí tí ń ṣe òun ọ̀gbọ́ torí lèmi ò rò pé ní ṣe bá ní àwọn obìnrin ní wọ́n lè máa ṣerú nǹkan bẹ́ẹ̀ kánjọ máa jó bọ́n ṣe máa jó láwọn ilẹ̀ wa lóde níyì kò sílẹ̀kùn jólẹ̀ àbí tó máa lé àwọn dọ́bà lọ́rin tó máa tẹ́ obìnrin ọkàn jáde ọkàn máa jó sáwájú onílù báyìí àbí tó máa ṣe àwọn olóde olóbìnrin nígbà bí wọ́n ṣe némì wọ́n ṣe kó mọ àbí wọ́n ṣe ìyàwó tó àwọn olú abẹ́ lù wọ́n máa lù àwọn ò lè jó tó kálukú máa gàdí tó ń lù nì èyí nǹkan àgbákò ni o kódà láàrin obìnrin síra wọn gan pẹ̀lú wọn gbọ́dọ̀ máa ṣerú bẹ́ẹ̀ ọ̀gbọ́sẹ́
kóbìnrin ihtizaz kó máa mímì báyìí wa tamayul kó máa rọ́ sẹ́gbẹ̀ẹ́ sósì fahadha yajuzu lizawj eléyìí tọ́kọ́bìnrin ó ṣe irú bẹ́ẹ̀ fọ́kọ rẹ̀ tọkọ bá request ẹ̀ aw fil khalwa àbí lóhun nìkan kò sóhun nìkan mọ́ lóde ìní yìí nígbà tí èèyàn bá gbé fóònù lẹ̀ tó ń jó sórí TikTok ma amni tila'i rijali alayhi pẹ̀lú pọ́kàn wa balẹ̀ páwọn ọkùnrin ò ní rí àwọn obìnrin sáà ti ń jó kò dọ́dọ̀ àwọn ọkùnrin wọ́n kàn gbé kámẹ́rà lọ́bẹ̀ ní kí ní jẹ́ báwọn àbí wọ́n wá ṣe tán padà sí ẹ̀ sórí Facebook kí ní jẹ́ bẹ́ẹ̀ ọkùnrin ti rí náà nù ní. ẹlẹ́ẹ̀kejì mashtamala ala muharramin kal ma'azif al-ariya ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ọ̀nà jó tó ṣe wípé ní ó kó àwọn nǹkan ìwọ̀ sínú kal ma'azif bí àwọn nǹkan arin ní kàkí bí ìlù bí jìtá bí piano bí alligator kan mọ̀ fún alligator kan mọ̀ fún tatambara àbí kí náà nǹkan tó mọ̀ nǹkan lóríṣiríṣi nì kan mọ̀ fún fèrèsí gbogbo àwọn nǹkan tí ó mọ̀ mú dùn awil albisatil ariya àbáwọn aṣọ tó yẹ pé bí ìhòhò ni wọn náà sì mọ̀ pé lọ́dọ̀ wa nínú aṣọ tóbìnrin wọ̀ tó dáa jù lásà Yorùbá gan pẹ̀lú ìhòhò lè mọ́ wà ń bẹ̀ mélòó ló kù lóde ní tí ń wọṣọ ẹ̀sìn àwòlẹ́kùtì láti máa rojá àbí kó wá dàpọ̀ mọ́kùnrin nígbà náà pé Ìlọrin ìjọjẹ́ náà ti yà ní fáfá Ìlọrin tó bá fáfá tó ń tútù kùtù nì tó ń kálukú yín dákẹ́tẹ́ sọ̀rọ̀ nípa ìkórèdè ìrìlẹ̀ ìtàn ṣe rí búùsì ni torí kò sí dáadáa kí wọ́n fọ̀rọ̀ Ọlọ́run kan wọ́n fi wí nǹkan tọ́lọ́run ò wí kó táwọn ọmọ lù kán mọ́ ọdún sí wọn àjọ ń sọ àwọn ìdí ń bẹ nílọrin wọn àjọ ń rùdí síra wọn aláwọn ò sí ni àtàwọn oríṣi tó kálukú wọn ń kọ oríṣiríṣi kan náà jọjọ ni kò ségún nílọrin wọn kálukú wọn ń dé sí kálukú subhanallah bóra àwọn kan bẹ́ẹ̀ àwòká nàrà ẹ̀ àti rọ́ọ̀kì fajirat àbọ̀wájọ ijó tí àwọn onínàbí obìnrin tán máa jó wà áhàdìlú mujun wal khala àwọn tí ò lójútì àwọn onírin àrè wọ́tẹ́kẹ́lẹ́dùn àbọ̀wájọ pé èèyàn ń kọ́ sí wọn pé náà mo rí bí sienna àbí gíná àwọn obìnrin tán máa ń kọrin mo rí bí sienna àbí sẹ́ríà náà àbí gíná ń pè bí ṣe ń dúnjọ́ òní mo fẹ́ kó jó bẹ́ẹ̀ àbí òun náà wọ́n ń jó bẹ́ẹ̀ wọ́n practice rẹ̀ wò àbọ̀wá lóhun India film ni wọ́n ń jó bí wọn. gbogbo àwọn kan báyìí yumna ta'allumuhu wa ta'limuhu kéèyàn ọlọ́ọ̀kọ àbí kọ́ ọmọ ọkọ yàn ní ìsìlámù kọ́ àṣeléwọ̀ lima fihi minal munkar torí pé àwọn nǹkan ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ àti tí ó padà máa lídì sí bí àwọn fitna lóríṣiríṣi tó bá rí bẹ́ẹ̀ Imam Nawawi rahimahullah wọ́n ní war-raqsu laysa bi haram orígun talákọ̀ọ́kọ́ tá a sọ yẹn pínyẹn lè ṣe fọ́kọ rẹ̀ hun wọ́n ní pé irú ijó bẹ́ẹ̀ nǹkan kìí ṣe wọ̀ qala al-Halimi lakinna ar-raqsa alladhi fihi tathanni wa takassur àmọ́ ijó tó bá ṣe pé tathanni rírọ́ ń bẹ́ẹ̀ wàtàkẹ́sùrù àbí kí n máa bíréèkì mbẹ́mbẹ́ yushbihu af'al al-mukhannithin tọ́jọ́ in táwọn ọkùnrin tán máa ń ṣe bí obìnrin máa ń ṣe haramun ala ar-rijali wan-nisa èèwọ̀ ní kọkùnrin mùsùlùmí àtobìnrin mùsùlùmí máa ṣe bẹ́ẹ̀ àwọn yìí dẹ̀ gan-an náà nípìnlẹ̀ ijóhun kó tó di pé ní obìnrin padà wá mú tiẹ̀ lára wọn ọkùnrin náà mú tiẹ̀ lára wọn kò tí a wá sáwọn ọkùnrin tán ṣe bí obìnrin mọ́ tòkàn máa ṣe ogbó wọn gbígbé yín èyí táwọn sáà jó nísìnyí àrọ́kùnrin ti ń ṣe bí obìnrin bẹ́ẹ̀ ó ti ìpìlẹ̀ gángan nù ní nítorí ìdẹ̀ sí ìtọ́padà dàrúdẹ̀ nínú yẹn. tọ́ àmì èyí tí èèyàn bá ń ṣe léyìí tí èsè wípé ní èèyàn múra rẹ̀ ṣe àbí ń fọ́ọ̀sì ara rẹ̀ èyí ò ní sìn yìí àbí ń lọ kọ́sí àwọn tí ọ̀dà nì èyí ò kò sábúrú bẹ́ẹ̀. so Ibn Uthaymin rahimahullahu ta'ala bọ́n ṣe pẹ̀lú àwọn tán mọ ọkọ kí yẹn máa jóun nígbà tán wá dórí gun alákọ̀ọ́kọ́ wípé ní kìí ṣe nǹkan tí ò lọ àbí nǹkan tí ò dáa tó àwọn tá a sọ yìí èyí tá a sọ pé tá a gbà wá nì nínú ẹjẹ sọ báyìí tíra kan pé ní al-Mawsu'at al-Fiqhiyya volume ẹlẹ́ al-Mawsu'at al-Fiqhiyya al-Kuwaitiyya volume ẹlẹ́kẹwàá page 23 ń bẹ. wọ́n ní pé qala fi ar-rawda bit-takassur haramun kí àwọn ọmọ bíréèkì nì tíjọba ti ní nínú èèwọ̀ ni walau minan nisa kódà kó ṣe pé àtọ̀dọ̀ obìnrin ní ìtì wa àwọn kan tá a kálẹ̀ yìí àwọn fẹ́ padà sí pé ní ìtọ́ tóbìnrin lè ṣe fọ́kọ rẹ̀ ta ní èsì ìwọlé nǹkan pé ó sì dáa tí ọba ti láwọn kan àbàjẹ́ ọkàn náà àbí tí láwọn kan àbàjẹ́ nú àmọ́ wá bọ́ sínú ilé àwọn atan orin kan láwọn orin hip hop àbáwọn oní fújì àbáwọn oní sẹ́ńwẹ́lẹ́ àbáwọn bàálù àbúndàdàkú àdá àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbápàlà àná wọn jó sínú ilé àwọn jọ ń fi ankásífì wọn rò bí àwọn Yorùbá pé ìmúra lé làwọn fẹ́ múra lé ní ọjọ́ ń ṣe bẹ́ẹ̀ nára nínú ilé irú nǹkan báyìí rédè èdè ní Islam ọ̀farama
èèwọ̀ ni làwọn àfẹ́sìn là ń kọ̀rọ̀ wọn yìí wọ́n sì gbé e sábẹ́ ní tó lè padà líìdì sí pé ní torí nǹkan míì tó dà papọ̀ mọ́ àti pé ní ó ti nítayọ ààlà ó ti farajọ ó ti kí ni ó ti di ìfarajọ àwọn tó ṣe pé ní ìsìláàmù ní àmọ́kọ́ ṣe wọ́n dà pọ̀ mọ́ra àwọn méjì wọn rísì méjì wọn lẹ́ni mọ̀ ń sọ ọ́ déwọ̀ kí lára kọ̀ọ̀kọ́ òun náà ni pé ní kọ́ mọ́ jọ àwọn tí ìsìláàmù ní àmọ́kọ́ ṣe wọn bí àwọn mọ̀kọ́nìfín àwọn tán máa ń ṣe bí obìnrin èèyàn báwọn ó farajọ àwọn tí èyí ṣe mùsùlùmí àwọn ìjọ ẹni àánú ni ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni pé ní ó wá ní nǹkan tó lè mọ rìn yẹn kàkínú tọ irú ijó tó bá ṣe pé méjèèjì wọn ló bá bí kò sí ìsìlámù aláwọ̀ rẹ̀ àmọ́ kí nǹkan mọ̀ mí báyìí lásán kó mì sọ́tún kó mì síwájú kó mì sẹ́yìn ká lè yún bá ní obìnrin lè ṣe fún ọkọ rẹ̀ àbígbà tóun nìkan bá dá wà lóhun nìkan ẹgbọ́n kì í ṣe pé wọn àtàwọn obìnrin nígbà tóun nìkan bá dá wà lóhun nìkan tọ tẹ bá nígbà ní pé ṣèbí ńgbà tá Ànábì ń bẹ sálàm lọ́dún kan tí àwa Àìṣà ti ń wò àwọn tí wọ́n ń jó òun ṣe Lárúbáwá ni wọ́n kọ́kọ́ ṣe yín lé nínú ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ ni pé ǹjẹ́ mùsùlùmí ni wọ́n èé ṣe táwọn ìyàwó Ànábì tó kù àbáwọn ìyàwó sàhábà náà wá kún rujó nì kó lè mọ̀ pé ní kò ní ìtumọ̀ ni ọ̀dà ńgbà tí Umaru ń bọ̀ wá èṣe tó ń kálukú wọn palẹ̀ mọ́ tí wọ́n túká Ànábì ni mo rí sọ ara wọn tí ń ṣe lára wọn ńgbà tí Umaru tó ń kálukú wọn túká sallallahu alaihi wasallam radiyallahu anhu Umar warda tàbí Ibn Taymiyyah rahimahullah wọn ni amma raqsul mar'ati amama zawjiha orúkọbìnrin ó jó níwájú ọkọ rẹ̀ walaysa indaha ahad tí ó sẹ́ni kankan bẹ́ẹ̀ fala ba'sa bihi kò burú ẹ̀dá kọ̀ọ̀bá kana yakunu ad'a li raghbati zawji fiha tó dípò nǹkan báyìí ó lè jẹ́ pé nǹkan tí ó mọ pé ojú kòkòrò ọkọ rẹ̀ sí ni wa kullu ma kana ad'a li raghbati zawji fiha fa innahu matlub gbogbo tó bá lè jẹ́ kí ọkọ kó lè máa invite ọkọ sọ́dọ̀ ìyàwó rẹ̀ ìntàfẹ́ ni ma lam yakun muharraman bi aynihi tí èyí bá ti ṣe pé wọ̀ lòun gangan fúnra rẹ̀ ولهذا tó eléyìí yusannu lilmar'ati an tatajammala li zawjiha la fẹ́ fóbìnrin pé ní kí ni o kó túnra rẹ̀ ṣe kó beautify ara rẹ̀ fọ́kọ rẹ̀ a sì fẹ́ fọ́kọ náà kó náà beautify ara rẹ̀ fún ìyàwó rẹ̀ bí obìnrin sì máa beautify ara rẹ̀ fún so kò jù báwọn lọ lọ́wọ́ gbẹ̀yìn ní táwọn akẹ́kọ̀ọ́ sákèsì rẹ̀ ni pé ní àwọn nǹkan bẹ tó tá a bá ní sílẹ̀kùn rẹ̀ lẹ̀ nítorí pé ní nígbà tá a wá sọ ní tẹ̀ sọ́bọ̀ sáà lẹ́rìí fún Ọlọ́run wí Ànábì rẹ̀ wí kúlìnà subhanallah a sọ fún ọ pé ní só dìgbà tí Ọlọ́run bá tó wí direct báyìí kó tó dé wọ̀ ni a máa fún ọ lápèjúwe sìgá mímu ìjọ́ lọ́n dákọ̀ sìgá nù Kùránì ìjọ́ lọ́n dákọ̀ igbó nù Kùránì kí lọ́kàn sọ wala tulqu bi aydikum ila tahluka èmi ò tiẹ̀ rò pé ẹnìkan lè mọ̀ nípa usulul fiqh àbí kó tiẹ̀ gbóòórùn rẹ̀ díẹ̀ kó wa mọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ pé ní ẹ fún mi ní direct ọ̀rọ̀ Ọlọ́run kan direct ọ̀rọ̀ Ànábì kan tó nìkan báyìí wọ̀ ní àfáàsọ ọ̀gọ̀ ní àbọ̀ ọ̀gbọ́n tó ń retí kó sí pé ní gbogbo nǹkan ni kọ́lọ́hún mọ dákọ̀ bí àìníhì fúnra rẹ̀ ló kọ́ rẹ̀ ó padà wá sílẹ̀kùnlẹ̀ sáwọn táwọn náà sọ wípé ní nílẹ̀ Yorùbá táwọn náà yìí ìṣe táwọn ọ̀la nàbí bí tí padà máa lídìí sínú ni ẹ padà sílẹ̀kùnlẹ̀ fáwọn táwọn sọ wípé ní ọ̀dà ẹ fún wa nù Kùránì nìkan ibi tí àáyà tó sọ pé ìrun zuhuri ìrun àṣírí wa istinbatu ń bẹ ká yọ ìdájọ́ lára ọ̀rọ̀ aslu ẹyọ kan báyìí ìpè kọ́ ìdá ẹyọ kan a sì máa rá àwọn àdájọ́ tó pọ̀ lábẹ́ rẹ̀ á máa fàyọ irú ẹ̀ nírú nǹkan báyìí àtàṣàbò ká máa farajọ àwọn tọ́lọ́wọ̀n ọ̀fẹ́ tànàbí rẹ̀ ọ̀fẹ́ ìsìláàmù ṣe léèwọ̀ fún wa. alátù tọrọbì wàláhùwì àwọn nǹkan orin nǹkan kíní alátù ghina àwọn nǹkan orin àwọn bíi jìtá nǹkan kan ìsìláàmù ṣe léèwọ̀ fún wa. so ọ̀nà méjèèjì ló sọ ijó tóbìnrin fẹ́ jó gẹ́gẹ́ bí ijó tó ń pè ní rọ́ọ̀sù wájú Lárúbáwá kíyàn máa bẹ́ lọ́sọ̀ọ́ di èèwọ̀ tó bá ti pé ní ijó àwọn tí èsì ti Lárúbáwá ni bí ijó àwọn táwọn èèyàn máa ń jó ńlẹ̀ yìí tó pẹ̀lú mi ọ̀bẹ̀rẹ̀ mọ́lẹ̀ báyìí yóò máa rùdí òkè àbí wọ́n máa fàyà gbé àbí wọ́n máa dáàbò wọ́n máa yí sọ́tún wọ́n máa yí káàkiri ńlẹ̀ tí wọ́n máa pòra wọn mọ́lẹ̀ gbòòrùn nǹkan máa ń ju kúrò ní ijó Ìsìlámù òkè wá sí kò sí faramọ́ so ní sókè bó ṣe mọ́ nìyẹn. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.